àyè àforíjì ńlẹ̀ fáwọn tá a ṣe kíni tá a gbà wẹ̀ níjọ́ Àràfà. Abu Qatada ọ̀là nàbí ní ahtasibu ala Allah an yukaffira sanata allati qablahu wallati ba'da. Ọlọ́run ọba ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ ọdún méjì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké fẹ́ni ọba gbà wẹ̀ Àràfà. Àwẹ̀ náà là ń gbà lẹ́nu ọlọ́mọṣà ìgbà alẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. Gbogbo tí ọjà àwẹ̀ náà fún wa tí ló fi sún ọlọ́mọdé àdédé mọ́jọ́ wa bá wọ Ọlọ́run. Àforíjì náà ọlọ́mọṣà ìjọ sínú ayé ẹni kọ̀ọ̀kan wa ọlọ́ agbára Ọlọ́run ọba wa. Nínú àwọn ẹ̀kọ́ Eid táwọn afáàní kárán wa létí káwẹ̀ ká tó wá Eid ká sì mẹ́nu lọ́wọ́ títí tí a fi dé láti Eid àwọn tá a bá lẹ́ran ẹran wa yẹn nínú ẹ̀ láfi sin láfi ṣe kíni àsinu láfi ṣe kíni láfi bẹ̀rẹ̀ ẹran jíjẹ ẹ̀jẹ̀ awi báwọn láfi bẹ̀rẹ̀ ẹran jíjẹ torí kìí sáwọ̀ ẹ̀jẹ̀ mọ́ lẹ́yìn náà wọ́n ní ká wọ aṣọ tó bá da bàtà tó da pàfọ́ọ̀mù tó da fáwọn ọkùnrin àwọn obìnrin wa káwọn náà wọṣọ tó da kí wọ́n wá gbé jàlibáàbù tó flash kí wọ́n ṣe kíni kí wọ́n gbélé lérí ó mú àtìyà ó níjọ́ kan àwọn ń lọ ìdì Ànábì ní kí gbogbo yẹn jáde gbogbo àwọn yẹn jáde Ànábì ní tó ń dalé rú mbẹ tàbí wọn bẹ tí ó ti jáde wọn lárábìnrin kan ní aṣọ ń bẹ lọ́rùn rẹ̀ àmọ́ kò ní jàlibáàbù Ànábì ní ọya ó mú àtìyà ẹ sọ fún litu'iraha ukhtuha min jalabibiha ẹ sọ fún ọmọ ìyá rẹ̀ tó jóbìnrin kọ́lọ́ lè ya lọ́kàn nínú àwọn jàlibáàbù tiẹ̀ ọwọ́sọ àbí ọwọ́sọ jama tó ṣe gbé jáde obìnrin ò gbọ́dọ̀ wọṣọ míì jáde inú àwọn aṣọ ẹ̀ṣọ́ rẹ̀ àfi kó gbé jàlibáàbù lẹ́yìn jàlibáàbù tí wọ́n á ní jẹ́sọ́ wọ́n sọ fún àwọn tá a máa ra materials kan bẹ̀rù Ọlọ́run materials tẹ́ ẹ bá fẹ́ fẹ́ràn jàlibáàbù ẹ bẹ̀rù Ọlọ́run Allah subhanahu wa ta'ala tí materials tá a fẹ́ràn jàlibáàbù bá tún jẹ́ flashing ẹ̀ṣọ́ tó yọ yòó lọ́ọ̀kan onítọ̀hún sẹ́lọ̀ ni nítorí wọ́n fẹ́ sin sí yẹyẹ gbogbo àwọn tẹ́lọ̀ tí wọ́n sì rán rú ẹ̀ káwọn náà lè bẹ̀rù Ọlọ́run Allah subhanahu wa ta'ala materials tẹ́ wá ti mọ̀ pé kò bá jàlibáàbù mu ẹ má ràn sí rí gbá ẹ sì máa fún àwọn ẹ má encourage àwọn tí wọ́n rà á nígbà míì àwọn sì ra materials kalẹ̀ bóyá skẹ́ẹ̀tì wọ́n fi léyìn rán tó lè wọ̀ nílé ọkọ rẹ̀ yọba ní kọ́lọ̀ yóyóyó yẹ pink yẹ gẹ́gẹ́ lòun fẹ́ ṣe kíní lòun fẹ́ fẹ́ nájà lùbáàbù tóun ẹ sọ pé kọ́ máa ràn kó lè ràn lọ́dọ̀ tẹ́lọ̀ mi nítorí pé ẹ̀ṣẹ̀ ni jàlùbáàbù máa ń bo ẹ̀ṣọ́ ara ni kọ́dà àtà ìdì wọ́n ní ká tún wọ̀ lọ ìdì lẹ́yìn náà tá a bá gba ọ̀nà kan wá bọ́lọ̀ bá ní kí gbalẹ̀ yọ̀ wá ọ̀nà míì ní ká gbà lọ sí ilé àwa tí a bá jí èdè a lè kí irun tiwa pẹ̀lú náfìlà araka méjì méjì bọ̀tẹ̀lẹ́ ìgbà tá a bá gbọ́ kútùbà tán látò sí kínní látò kí kì í ṣe pé wọ́n máa ṣe kútùbà lọ́wọ́ wọ́n tó létí ó de wọ́n máa ní Allahu Akbar Allahu Akbar wọ́n distract attention lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kútùbà tán kó tó lọlé lọ́wọ́ akẹ́rẹ́ka méjì títí tiẹ̀ wọ́n máa wá lọlé wọ́n lọ́mọ tó ń ṣe ní tó fi ṣe kínní tó fi pẹ́ wọ́n á fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́n fẹ́ ní kọ̀ọ̀kan wa àdúrà àwọn alára àràfáàtì tí ń gbà lé ní ọlọ́mọṣà gba tiwa náà gbogbo ohun tó lé náà rọ wa ọlọ́mọṣà jẹ́ ọ̀rọ̀ gbogbo ohun tó ti rọ ọlọ́mọjẹ́ ó tún lé gbogbo ohun tí ò tí tó ọlọ́mọṣà jẹ́ ó tó gbogbo ohun tó ti tó ọlọ́mọjẹ́ ó tún dàrú gbogbo ọrẹ tọ́lọ̀ ti ta wá ìkẹ́ tọ́lọ̀ ti fún wa ọlọ́mọtún gbà lọ́wọ́ wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala èyí tí ń já wa láyà ọlọ́mọṣà fi ọlọ́kan balẹ̀ ńbẹ èyí tí ń bà wá lẹ́rù ọlọ́mọṣà fi ọlọ́kan balẹ̀ ńbẹ èyí tí à ń retí lóore ọlọ́mọṣà jẹ́ bá wa pẹ̀lú àlàáfíà gbogbo ibi tá a fọkàn sí lórí ọlọ́run jẹ́ aróore ńbẹ ibi tá a fọkàn sí ọlọ́run jẹ́ aróore ńbẹ gbogbo ibi tá a fọkàn sí wàbúrú lè wá bá wa ọlọ́mọdé aburú wa bá wa ńbẹ ibi tá a fọkàn sí ọlọ́mọdé aburú wa bá wa ńbẹ àwa bẹ̀rẹ̀ òun fún orílẹ̀-èdè wa ọlọ́mọsá wọlé agbára rẹ̀ àfa wa ìmáàmù wa Bukhari ọlọ́mọsá bá ní wà pẹ̀lú ẹ̀ ọlọ́mọsá bá ní ṣàánú ẹ̀ àlàáfíà ara ẹ̀mí gúngùn àṣeyọrí ọlọ́mọsá bá ní fún gbogbo àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ọlọ́mọsá ṣe wọ́n lẹ́yìn rẹ̀ gbogbo pílánì dáadáa tí wọ́n ní fún ọlọ́mọsá jẹ́ wá sí musẹ́ abẹ́lẹ́ gbogbo àwọn tí wọ́n da pílánì náà rú ọlọ́mọsá bá ní yọ wọ́n kó ń pò ọlọ́mọsá bá ní lé wọn lọ lé tí wọn bá ní gbọ́ ọlọ́run bá darí wọn sóko wọn tí wọn bá ní gbọ́ ọlọ́run bá mú wọn sínú sàárè ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa gbogbo ẹni tí wọ́n dàlú irú ọlọ́mọ fún ní ṣẹṣẹ gbogbo àwọn tí wọ́n yàn ní ṣẹ́kàn ṣiṣẹ́ ọlọ́mọṣà fún aláṣeyọrí lérí ẹ̀ iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́mọṣà fẹ́ àlùbáríkà sí owó tá à ń ṣe ọlọ́mọṣà fẹ́ báríkà sí gbogbo àtọ́lọ́run ọba ti kẹ́ ọlọ́mọdé wa padà sẹ́yìn gbogbo àtà ń bẹ láàrin ọlọ́mọṣà fà wá náà sókè gbogbo àwọn àtà ń bẹ ń sàlẹ̀ tá àti rojú ti ọlọ́mọṣà má wa náà gòkè obìnrin náà wa ọlọ́mọṣà sí wa lérí rẹ̀ àwọn ọmọ wa ọlọ́mọṣà dá wọn sí gbogbo àwọn ọkùnrin ọlọ́mọṣà ìsànú wa níta fi tọ́jú ẹ̀mí bí wa ọlọ́mọṣà dàlẹ́ wa lọ́wọ́ gbogbo ẹni jẹ gbèsè láàrin wa ọlọ́mọṣà bá ní san gbogbo ẹni tọ́rẹ̀ láàrin wa ọlọ́mọṣà fún lálàáfíà gbogbo ẹni tí àyìnbá kan dà láàmú ọlọ́mọṣà bá ní fún nímà gbogbo ẹni tí ọ̀tá rọkiri káyẹ̀ ọlọ́mọṣà fún ní ìṣẹ́gun ọ̀tá gbogbo ẹni tí ń wà nǹkan wájú ọlọ́mọṣà fi nǹkan náà lè lọ́wọ́ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني
wa ana abduka wa ana ala ahadika wa ana ala ahadika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma sana'tu abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa anta. àdúà tó dáa jù lẹ́ni tá máa ṣe ona ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. àdúà tó dáa jù lẹ́ni nìyẹn ọkàn máa tẹnu máa tí lè fi sún sọ ma pé àgbélépọ̀ ta ni tẹ́lẹ̀ àbọ̀mà ẹni bá ń ṣe la ilaha illallah la sharika lah ọgọ́rùn lójúmọ́ Ànábì nípa ọ̀tá ò ní ká ọgọ́rùn lójúmọ́ ó ṣe láàárọ̀ ó ṣe rọ̀lẹ́ lẹ́ni wa ni Ànábì ní afdalu du'a yawmi Arafa Ànábì ládùúgbò náà wà tó lọ́lájú àdúrà àjọ Àràfà ni wa afdalu ma qultu ana wa nabiyyuna qabli òun náà ló sì lọ́lájú táwọn Ànábì Ọlọ́run tó síwájú mi tí wọ́n máa ń tẹnu ma la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tí ìbá sọgọ́rùn lójúmọ́ protection land. àmọ́ lẹ́ni àdúrà yẹn la fẹ́ ká máa wí ní wọ́n ṣe ń wí ní Àràfà káwọn náà máa wí nílé lẹ́yìn náà Allahu akbar wa náà ká máa jọ sí kínní ìyẹn ti bẹ̀rẹ̀ láti ẹ̀yìn fájírì ẹ̀ní àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí àgbọ̀ kí wọ́n wí àṣùbà àjọ Àràfà tẹ́bá ti kí tán ní Allahu akbar ẹ̀yìn ọ̀run ti bẹ̀rẹ̀ tẹ́bá tó kí sùúrù lẹ́ni àwì lẹ́yìn asiri magrib àwì lọ́la náà ọ̀túnla àwì ní jọ́ mẹ́rin gbogbo àwọn tá alágbára àti pẹran kápẹran ọlọmọsá ìgbà lẹ́sìn fún wa Allahu akbar tá a wí yẹn wọ́n ní ká máa wí lápapọ̀ àwọn ìrọ̀ kálukú ọmọ dá tiẹ̀ wí bọ́ bá fẹ́ jásá lápapọ̀ táwọn bá ti dáàrin kí wọ́n bẹ̀rẹ̀ tiẹ̀ lahul mulku wọ́n wà ní Allahu akbar yọmọ wa yọ síra wọn bàbá dé yídì náà àyèwé papọ̀ kálukú ọmọ ṣe kíni kálukú ọmọ dá tiẹ̀ wí ni ètò wà ní sunna ni àmọ́ àmọ́ pariwo àmọ́ wí táwọn yọ máa gbọ́ àwọn abẹ́lẹ́ alákọ̀ọ́lọ́mọṣẹ́ sànú wa pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n bá abẹ́rẹ́ ìdí ìrun sọ́lá ìdí láago 9 inṣàlá ta'ala abẹ́lẹ́ ọ̀kọ́lọ́n kó fún wa ní ilẹ̀ ìdí lọ masalasi náà wà ń bẹ ọlọ́mọlọ́mọ yìí tí ọjọ́ rọrùn fún wa ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wa kọ́lọ́mọṣẹ́ wọlé àánú rẹ̀ kọ́lọ́mọṣẹ́ ìsànú wa wọlé agbára ọlọ́wọ́n bá wa Allah lẹ́yìn náà ẹran iléyà tí à ń dá ṣe rí àyè yìí àwọn èèyàn máa ń rò pé táwọn bá débẹ̀ àwọn rẹ̀ ràn wọ́n bá débi tí ọ̀sẹ̀ ràn kò dáa tó ìtàn bẹ́ẹ̀ lọ ni pé kọ́lọ́hún kọ́mọ́sá wọlé àánú rẹ̀ kọ́lọ́hún jí dáadáa wọ́n máa pọ̀ sí lọ́dọọdún ni afẹ́kí dáadáa tọdún ni kó tún ṣe kí ni kó tún pọ̀ àwọn kan máa ń kó ẹran wá fún wa ewúrẹ́